La ilaha illallah Muhammad Rasulullah. 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 Ṣé pé yẹn dùn? Ti gbọ́ ilé. Jésù yé títí ayé n kò ní ẹsẹ̀. Jésù yé títí ayé n kò ní ẹsẹ̀ gẹ́gẹ́ bí igi tó dúró lẹ́bàá odò. N kò ní ẹsẹ̀. Gbàdúrà fún mi bàbá, má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Gbàdúrà fún mi bàbá, má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Nígbà tí èṣù bá gbé àdánwò rẹ̀ dé, má jẹ́ kí n ṣẹ̀ ọ́. Ìyẹn náà dùn, ìyá gbọ́ ilé. Àwọn Arifalo, òrìṣà mi ní Falo ọ̀. Mo ń rí Falo, mo tún rí Fámúyàn gan. Back in the days when things were hard, mo kò lu omi bàbá banda. Ìjì òdì ní Ifá tó bá mi dá. Ó ní kí n dọ̀pẹ́ mú náà I'm living fine. And I'm living fine and I'm living large. Living large and I'm living fine. Ifá ni ẹ báǹkì, orí ni ẹ báǹkì. Ṣé ń gbọ́? Ifá ni ẹ báǹkì, orí ni ẹ báǹkì. Bọ́lá jókòó, ọmọ èrè lápá, dúdú yẹmi ó. Ìyẹn ò dùn, ìyẹn wà fetish, orin ẹ̀ṣẹ̀ ni. Tó bá gbọ́ ẹ̀rá ẹ̀ ó máa dùn. That's hypocrisy. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí gbogbo wa mọ̀ pé ẹ̀sìn tá à ń ṣe ní Áfíríkà, Nàìjíríà, àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a gbà ní Nàìjíríà yìí lóòótọ́ ẹ̀sìn pọ̀. Oníròyìn tí mo kọ tán all send the messages sí wa. One is trying to preach monopoly like mi ló dáa. Ìkejì is throwing banters. Though àìsàn méjèèjì máa ń throw banter sí ilé ìta pè ní àbáláyé, but ẹ̀sìn àbáláyé kọ orin ó wà spiritual, it is natural, without telling you what religion is bad, what religion is good. All in all, lókàlùkù ló mọ ọ̀nà tó pé. Why can't we just accept religious tolerance? So torí pé mo bí ìbejì báyìí, èmi bàbá wọn ń ṣe ìṣẹ̀ṣe, ìyá wọn ń ṣe mùsùlùmí, àwọn méjèèjì di tẹ̀lé òpó Jésù, ṣé wàá kọ́ wọn lọ́mọ ni? Èmi mo mọ bí mo ṣe máa fi ìwà pẹ̀lẹ́ àti ìwà dáadáa attract mọ̀ sí ẹ̀sìn tí n bá ń ṣe. Wọn kì í fọ́ọ̀sì ẹ̀sìn mọ́ mi, a lè fọ́ọ̀sì ẹ̀dọ́dọ̀. Peace out.